ṣe jí aago mi dún tolomtolom lónìí on the 28th of May náà 2020 mo bọ́ ọdún pẹ́ kó bọ́ láyé ó bọ́ láàyè ọ̀pọ̀ ti kú bẹ́ẹ̀ lọ̀pọ̀ ti ṣègbè náà ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ sí mọ́ṣúárì bàbá mi ló dá o sí nábẹ́ Elédùmarè náà ni ò jẹ́ kó o bá wọn kú ní rèwerèwe ni abọ́ dúpẹ́ abọ́ ọ̀yọ́ aṣẹ́jà sákì fọ́ba mi òkè ọba Láwùrábí ló dá o sí náà ọmọ wọn ní Mọdákẹ́kẹ́ ilé o àkàntí ò ráyè náà wọn ò ráyè ibi nílé bàbá tó bí ọlọ́mọ ni ẹ̀yin ọmọ Sàmbà Daniel fún ni Mọdákẹ́kẹ́ ló ti wá tó bá wá gbọ́ tí mo bá ń kì ọ́ Deborah aya rẹ ló ní kí n bọ́ dúpẹ́ ní Deborah aya rẹ ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ lé ó ní kí n bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò jẹ́ kó tó pọ̀ kó dá ọ sí Jésì náà ń dúpẹ́ ó fò sókè ó sọ pé Ọlọ́run ọba ó ṣe tó dá bàbá tó bí mi lọ́mọ sí o Dámilọ́lá ọmọ amọ́là náà ń dúpẹ́ náà àyà kí wọ́n lé oyè bámidí ní kí n máa bọ́ dúpẹ́ fúnre tó ṣe nínú ayé ẹ̀gbọ́n òun ni ó ní ọpẹ́ ló yẹ já Jèhófà àdúrà mi lọ́jọ́ tòní ni wípé ajá kì í jábọ́ lẹ́yìn ẹkùn òní bá wọn jábọ́ lọ́lọ́run ọba ni ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ Haúsá ọdọọdún làárọ̀ mọ̀bí lórí àtẹ ní orílẹ̀-èdè kò bá wọn fowó parí kó o fẹ́ ní kìjọ́bì igba ọdún kan nìyí lọ́lẹ́ Elédùmarè ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ò ní kú ní rèwerèwe ní ìyẹn làdúrà àwọn sọ́lẹ́dùmarè lọ́jọ́ tóní lágbára Ọlọ́run ọba ìwòye ọdún tó ń bọ̀ ó ní dandan kó bọ́ nínú ọlá nínú ọ̀rọ̀ nínú ìfọ̀kànbalẹ̀ tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ lọ́lá dájì Jèhófà tọ́mọ níta ló kọrin ewì lọ́jọ́ tóní Akínwálé oyè Bámijí ọmọ wọn ní mòró àkọ́kàn lójú Ifẹ̀. Youngstar Productions.